pàtàkì lára àwọn ètò tá a ti pe amọ̀ sílẹ̀ fún ìgbádùn yín ló tún fẹ́ gorí atẹ́gùn báyìí o ẹ máa gbọ́ wa. Gbádùn Ebenezer Obey yẹn Chief Commander. ọ̀nà ńlá fẹ́mi àti yín lónìí torí a ti júbà fún Olódùmarè ọba tó lónìí tó lànà tó lọ́la tó lọ́jọ́ gbogbo. bálàgbà bá ti júbà Olúwa ọ̀nà àlà ilé àwọlé. Kíre wọlé fún wa lónìí òní ọjọ́ ajé òní táwọn ọmọ wa ń wọlé sílé ìwé padà. Ojúbà o ìbà ìbà fọmọdé ìlú ojúbà o ìbà ìbà fọlọ́gbà ìlú. ojúbà o ìbà ojúbà kíbà ìṣe. Olódùmarè ìbà rẹ̀ lèmi tún ṣe lọ́sàn-án òní a tún ti dé bá a ṣe ń dé àwa la máa wá ẹ̀yin la máa dé bá. mo ṣe bá Ọlọ́run mo ṣe bá àgbààgbà mo ṣe bá ẹ̀yin pèdèpèdè gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀ yìí. Olódùmarè a tún ṣọpẹ́ fún ọ lónìí o tó tún mú wa rí ọjọ́ ajé mìíràn lónìí tó tún mú wa wá sórí ètò yìí Ọmọ Ayò lètò ètò lọ́mọ ayò torí eré là fọmọ ayò ṣe. ètò yín ètò wa yẹn náà rèé òun ló ti ń dé sétí ìgbọ́yín lórí afẹ́fẹ́ báyìí kedere náà lẹ́ẹ̀ máa wò wá ní ìkànnì Facebook ti Great Radio FM 101.1 nílùú Abẹ́òkúta tẹ́ ẹ bá ti wò ó tẹ́ ẹ ti tẹ̀ síbẹ̀ kedere lẹ́ẹ̀ máa wò mí torí àwọn lọ́wọ́ bọ́tìnì wa ó ti bá wa gbé síbẹ̀ tó ń yọ ní kedere. tó túmọ̀ sí pé ẹ ní àwíjàre kan pé ẹ lè gbétò yìí bóyá torí ẹ̀yin ò ní ẹ̀rọ
asọ̀rọ̀mágbèsì tàbí tó ń gbé ohùn sáfẹ́fẹ́ àbí bóyá ẹ̀yin tí ẹ sọ pé ẹ̀yin ò tiẹ̀ sí níbi tí afẹ́fẹ́ iléeṣẹ́ rédíò yìí dé ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ sí níwọ̀nba tẹ́ ẹ bá fi lè wà lórí ayélujára tẹ́ ẹ ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook kedere báyìí lẹ́ẹ̀ máa wò wá tẹ́ ẹ bá ti tẹ Great Radio 101.1 FM síbẹ̀ kedere lẹ́ẹ̀ máa rí wa. ṣé ìgbàgbé bá a ṣe máa ń ṣètò yìí lọ́jọ́ mẹ́jọ lọ́jọ́ ajé láago kan bẹ́ẹ̀ ni ètò yìí la pè ní ọmọ ayò pẹ̀lú ọmọ yín pẹ̀lú olólùfẹ́ yín pẹ̀lú ààyò yín Michael-Rich Oloyede aka Olùkó mo tún ti dé lónìí o ká tún jọ wá fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ ká jọ gbéyẹ̀wò kẹ́ ẹ béèrè ìbéèrè kẹ́ ẹ mú nọ́mbà kẹ́ ẹ mú òǹkà ìbéèrè káka ìbéèrè fún yín kẹ́ ẹ sì dáhùn ìbéèrè náà ní ìlànà ti Yorùbá ńlá bàámu yín àti mọ́ ẹnìkan ní ọjọ́ ajé kìíní ọjọ́ ajé tó kọjá tó jẹ́ ọjọ́ ajé kejì Monday kejì lóṣù àti mọ́ ẹnìkan àtúmọ̀ ẹnìkan lónìí o ẹ má gbàgbé ẹ máa ní àǹfààní láti dáhùn ìbéèrè mẹ́ta tẹ́ ẹ bá dáhùn tẹ́ gbà yìí ló máa jẹ́ ká mú yín ṣùgbọ́n tá a bá rí ju ẹnìkan lọ lọ́jọ́ kan tí wọ́n gba ìbéèrè mẹ́ta wọn pé pérépéré á wàá dà síbò pẹ̀lú iye àwọn tó bá jẹ́ ìgbà yẹn lápapọ̀ wá mú ẹnìkan tó bá borí níbẹ̀ ẹ má sì gbàgbé pé tẹ́ ẹ bá ti já sí ìkànnì yìí lórí ọmọ ayò ètò ọmọ ayò yìí ẹ gbọ́dọ̀ lo èdè mìíràn láti dáhùn ìbéèrè yàtọ̀ sí èdè Yorùbá nìkan èdè Yorùbá pọ́nbélé lẹ́ẹ̀ máa fi dáhùn ìbéèrè wa. ṣé ẹ mọ̀ pé ó yẹ ká máa gbé àṣà wa lárugẹ àṣà ó jẹ́ ara ohun ìní tí Olódùmarè fi fún ènìyàn àwọn ẹlòmíà tí ẹ máa ní tó bá béèrè pé ọmọ ọbọ ni ẹlòmíà máa ní òun ọmọ Nàìjíríà kò bá sọ pé ọmọ Ghana ni ẹ Nàìjíríà kì í ṣe ẹ̀yà Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan tẹ ẹ mọ̀ pé ṣé ẹ mọ̀ pé yàtọ̀ wà nínú kó sọ pé nation and country nation la lè pè ní orílẹ̀-èdè ẹ̀yà tó túmọ̀ sí pé ẹ̀yà Yorùbá gan jẹ́ orílẹ̀-èdè láàyè tiẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀yà ńlá kan ni tó ní èdè tiẹ̀ tí a yà sọ́tọ̀ tí wọ́n ń sọ tó bá wá ń sọ pé ìwọ ọmọ Nàìjíríà ní ìbò gangan ló ti wá ní Nàìjíríà ẹ má gbàgbé o tẹ́ ẹ bá mọ ìtàn Nàìjíríà dáadáa àwọn kan ló wọ́n dá Nàìjíríà sílẹ̀ ọ̀tán kó wa papọ̀ kó tó di pé a jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà oníkálukú ló ní ẹ̀yà tó ti wá kó tó di pé wọ́n mú wa papọ̀ mímú wa papọ̀ yìí gan wà fún àǹfààní tiwọn ni torí náà ẹ má jẹ́ ká sọ ibi tá a ti wá nù okùn ò ní gùngùngùn títí kó má níbi tí a ti mú wa. ẹ jẹ́ kí n máa fìyẹn wọlé kí n fi fún yín ní ìfáàrà lónìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo fẹ́ jẹ́ ká kọ́gbọ́n lórí ẹ̀ tó túmọ̀ sí pé tí yóò jẹ́ ká ní ọgbọ́n àti ìmọ̀ òye nípa bí èdè abínibí wa bó ṣe pàtàkì tó bí ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ mọ̀ pé a ní èdè abínibí a ní èdè abínibá wọ́n máa sọ yẹn lọ́jọ́ mi. àwọn ọmọ yìí wọ́n lọ lo ọlídé lọ́dọ̀ ìyá àgbà wọn ni ìyá àgbà ò gbọ́ èbó bẹ́ẹ̀ sì làwọn ọmọdé yìí náà wọn ò gbọ́ Yorùbá tó bẹ́ẹ̀ wọn kàtẹ́ ni wọn ò gbọ́ Yorùbá ni. ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí ìyá àgbà kan tiẹ̀ mọ̀ èyí tó kéré nu wọn kàn jọ rìn jáde bí ọkẹ́yàn kan ṣeré lọ sí ìsàlẹ̀ àdúgbò wọn díẹ̀ nígbà tí wọ́n fẹ́ máa padà bọ̀ sílé òjò yìí ṣú ó fẹ́ máa rọ̀ gan níyà yìí bá gbé ọmọ yìí pé kí ìrìn àwọn lè yá kọ́mọ́ bọ́n ṣe ń sáré lọ bẹ́ẹ̀ lọ́mọ yìí ń pariwo my shoe my shoe my shoe my shoe ìyá àgbà ni wàá ṣu kẹ̀ ilé abádélé wàá lọ ṣu èsì bí o ti máa ṣu líbi já délé wàá lọ ṣu délé ìyá àgbà ṣà ń gbọ́ ọmọ yìí lọ ṣà ń sáré lọ ọmọ yìí dẹ̀ ń pariwo my shoe my shoe my shoe títí tí wọ́n fi délé níyà àgbà bá wẹ̀ sọ pé bàtẹ́ sẹ́kọ́ndà náà ẹ̀ ṣì wá sọ fún ìyá my shoe tó ń sọ bàtà ló ń sọ ìyá àgbà rèé wọn ò mọ ohun tó ń jẹ́ shoe ọmọ rèé kò mọ bàtà ipe shoe là ń pè ní bàtà ní èdè Yorùbá
káti ẹ̀ ló wá mọ̀ pé bàtà ni tó bá sọ pé bàtà mi ìyá yẹn gan á wò pé ó bóyá bàtà ẹ̀ jábọ́ ni ṣùgbọ́n máa iṣu ni ìyá rò bóyá olóhùn aṣu tó túmọ̀ sí pé bóyá òun àyà bóyá òun fẹ́ ṣe gá òun fẹ́ gbọ̀nsẹ̀ tó túmọ̀ sí pé ọmọ yìí ò gbé èdè ìyá náà ò gbé díẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní language barrier ìyẹn ló jẹ́ ká ní pé èdè wa ó ṣe pàtàkì kí a ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí èdè wa dẹnudẹnu. ló yẹ ká wá máa wí nígbà tẹ́sù gbogbo dìde ọ̀rẹ́ ní fọ́lùwà ọba wa olóore àṣìpà kábíyèsí lẹ àfọ̀pẹ́ fún Jèhófà ó gbà wá lọ́wọ́ ta àdúpẹ́ Olúwa. ẹ jẹ́ sáré gbà pé bíi mélòó kan lórí èyí tí mo sáré náà sáfẹ́fẹ́ yẹn kí lẹ ti ẹ̀ rò bóyá ṣó tiẹ̀ ṣe pàtàkì ká ní èdè àbínibí àwọn ẹlòmíràn àti ẹ̀ máa fèdè àbínibí wọn ṣàkọ́ bíi pé kò tiẹ̀ jẹ́ nǹkan kan ẹ jẹ́ sáré gbà pé 09119991011 ǹjẹ́ yín tiẹ̀ ti ní ìrírí ẹ̀rí tí wọ́n máa ń pè ní ìdíwọ́ èdè tí àwọn olóyìnbó lè pè ní language barrier ìwọ ò gbọ́ tèmi èmi ò gbọ́ tiẹ̀ bóyá ẹni tí ò ń ṣe ẹ̀yà Yorùbá tí ò sì gbédè ibi tó dẹ̀ ń gbélu Yorùbá tí ò gbédè yẹn ǹjẹ́ ẹ ti ní ìrírí ẹ̀rí 09119991011 ẹ jẹ́ gbọ́ rírí yín kí ni pàtàkì èdè abínibí wa ṣó tiẹ̀ ṣe kókó kí ló dé tó jẹ́ pé àwọn tó ń gbé ìlú òyìnbó gan-an wọ́n náání ẹ̀ ju àwa tá a wà nílẹ̀ yìí lọ. ìmọ̀ kò dáa mo rọ ọmọ ọba tó dẹrù ṣáìdì rí mo ti rí wọ́fà tó kọ́ lera mọ́ sórí ẹ̀dá ẹ̀ má rẹ̀ dá ìmọ̀ kò dáa rí òní tènìyàn ṣiṣẹ́ òní tọ́lọ́hún rí òní tènìyàn ṣiṣẹ́ òní tọ́lọ́hún ẹni tọ́jà bá òpin wípé kò lè pàgọ́ ó lè kọ́lé ọlá o kó dàbò dọ̀la. ó lè kọ́lé ọlá o kó dàbò dọ̀la. ó lè kọ́lé ọlá kó dàbò dọ̀la. bẹ́ẹ̀ ni ó lè kọ́lé ọlá kó dàbò dọ̀la ẹ má ṣe kí ni ẹ má ro ènìyàn pin rírò ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́run àròpin tẹ̀dá o ṣùgbọ́n Olódùmarè ló mọ ohun tó ní kálukú wa ó dà. ìgbà kan ló lé ayé gbò alẹ́ ní sọmọ ní sùn kan sọba lórí pípé oníṣe mọ́tò tí jápa ṣe tó pọ̀gbọ́n ayé pọ̀ tóní tóun bá lè pé kọ́gbọ́n máa tán láyé kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòun nìkan ó ní kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòun nìkan kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòun nìkan. Hello, ẹni tó wà ńbẹ̀. Hello. Ẹ káàsán o. Ọmọ Ayò. Ètò lọ́mọ Ayò eré làfọmọ Ayò ṣe. Ẹ ṣeun. Ètò tẹ́ ń wá lọ́sàn-án yìí ó ti ṣe mí rí o. Orúkọ yín mà àbísà. Express jẹ́ láṣọ láti Olùkúta. Ok, ó yá. Ọmọ mi ló wọ̀dọ̀ mi. Ó ń bá mi sọ̀rọ̀ èmi kò gbọ́ ń kò gbọ́. Ibo kára wá ṣe girama pàápàá. Ó kú sílẹ̀ kò gbọ́n tó sọ ní náà kò gbọ́n tó wí o. Wí o. Ìyẹn ló fi ìtumọ̀ ló ń fi pàtàkì ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí wa. Torí èdè. Àwọn òbí wọn kò fi Yorùbá bá wọn sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni. Kò ń ṣe nǹkan. Ẹ̀ẹ́dẹ̀kọ̀ wọ́n ẹ̀ pé kán wá lálùdé o. Àti èmi kò gbọ́ tí ọ náà kò gbọ́ tí yín àti wá jọ sọ̀rọ̀ yóò wá nira. Ó wá nira ó kára ọmọbìnrin fi ṣe ó girama yìí pàápàá. Pàápàá yẹn gan-an bóyá kọ̀ tipátipá ló fi mọ̀ yẹn pé wọ́n ṣe máa ń sọ pàápàá. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ẹ ṣeun mà ẹ máa bá wa ká lọ. ṣé yẹn ló dé fá fún agbọ́mágùn tán àtàgọ́jù bàbá kan dù nígbà tán jìjọ wà ó wọ́n jọ ń ṣọ̀rẹ́ ara wọn. 091
19991011. ẹ jẹ́ ká máa wọnú ètò náà lọ ètò lọ́mọ ayọ̀ ọmọ ayọ̀ lẹ́tọ̀. ẹ má gbàgbé ìbéèrè mẹ́ta lẹ ní àǹfààní láti dáhùn. ẹni tá a bá sì ti mú lónìí ni ó wàá figagbága pẹ̀lú àwọn tí a ti mú tẹ́lẹ̀ ní ọjọ́ ajé tó bá gbẹ̀yìn oṣù yìí. ẹni tó bá wá gbégbá orókè láàrin àwọn yẹn òun gangan ni ó wàá fi ẹ̀bùn owó 10,000 tí ó fi ṣèfàjẹ́. 10,000 tí ilé-iṣẹ́ Rich Clean tó ní ká máa fún ẹnikẹ́ni tó bá ti gbégbá orókè. Rich Clean Laundry Services. Hello, ndo wa mbe. Good afternoon, sir. Good afternoon. How are you, sir? Ta ló ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ níbo lẹ ti ń sọ̀rọ̀ kí lorúkọ yín? Bọ́dẹ̀lúdé. Ṣé o mọ orí ètò tẹ́ wà ṣá? Sàṣẹ. Ṣé ẹ mọ orí ètò tẹ́ wà? Hello. Ọmọ àṣù ṣe ti rí para ara nǹkan tá à ń sọ nìyẹn o. Bóyá ẹni tòun ò tiẹ̀ bóyá òun kò tiẹ̀ wá gbọ́ Yorùbá kò gbọ́ wá ń pa ẹ́ tó bá sọ pé wá ń pa ẹ́ ní Yorùbá tó bá níyìn ò gbọ́ wá ń pa ẹ́ ó túmọ̀ sí pé ẹnìyẹn ò gbọ́ nǹkan kan rárá kò gbọ́ pa kò gbọ́ pé nínú èdè yẹn ọmọ àṣù. a ní bí wàhálà bá dẹ́dẹ́ o onílàforíkò àlejò. Wọ́n tiẹ̀ tún máa sọ pé èdè kan fanakula ṣé èdè wọ̀ ń ṣe fanakula ẹ lọ wo túmọ̀ ẹ̀ dáadáa. tó bá náwó sílẹ̀ àti yóò nípa ṣẹ̀wárí tó nípa tó bá náwó ẹ̀ sókè o àti yóò ní gẹ̀gẹ̀ pòǹgàngàn. 091-1999-1011 ọmọ ayò lẹ́tọ̀. ìwọ tó o bá láyà láti fi èdè Yorùbá sọ̀rọ̀ ìwọ ló láǹfààní láti pè sórí ètò yìí o. ẹlú ẹni tó wà ń bẹ̀. Ẹ káàsán. ẹ káàsán o. Láti ṣàjẹ́ ni o. láti ṣàjẹ́ ṣé wọ́n ló pè lẹ́ẹ̀kan. Rárá. ohun yẹn fẹ́ jọra yín ó yá kí lorúkọ rẹ o. ó ti sá lọ ó bá gbìyànjú. sí ibi kan kọ́gùn wá kọ́gùn sí ibi. kò ṣẹ̀ṣẹ̀ nínú kéèyàn gbìyànjú bó o bá tiẹ̀ lè sọ Yorùbá náà kó jágere tó o bá pè sórí ètò ó túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ sí láti mọ̀ ni àtọ̀ ẹ̀ sọ́nà ẹlú ẹni tó wà ń bẹ̀. ẹ káàsán o hello. Hello, arábìnrin Mofólúwakẹ́ láti agbègbè Mádòjútì ni ó sọ. Arábìnrin Mofólúwakẹ́. Olúwa nìkan ló tó kẹ́ni títí jọdún alẹ́. ó yá ọmọ ayò lẹ́tọ̀. Ètò lọ́mọ ayò. Eré là fọmọ ayò ṣe. ó yá ṣé ẹ ṣetán láti mú ìbéèrè ni àbẹ fẹ́ sọ lórí èyí tí mo kọ́kọ́ sọ ṣáájú. Mo ṣetán láti mú ìbéèrè ni. Ìbéèrè ó yá. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ṣé ẹ ti mọ gbogbo àwọn òfin tó de ìdáhùn lórí ètò yìí? Ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó yá. Ìbéèrè kejì, ìbéèrè òǹkà kejì ni parí òwe yìí. Pagúnjẹ. Pagúnjẹ. Bẹ́ẹ̀ni, òwe Yorùbá kan ni ó ní pagúnjẹ ó ní ìparí. Ó ní kankan tó máa fi ń parí ẹ̀ tó bá sọ pé pagúnjẹ. Ṣé ẹ ṣì wà ń bẹ̀ mà? Mo sì wà ń bẹ̀ mí mọ pagúnjẹ. Ọmọ ṣe o. Ìbéèrè mẹ́ta lẹ́ẹ̀dẹ̀ tẹ́ bá ti gbà kínní lẹ́tọ̀ọ́ àti gbà kejì bóyá kẹ́ tún lọ ronú ẹ sì lè láǹfààní àti pè padà. Ẹ ṣé. Láfi Olúbàdàn ó má kọ yọyọ. On the 5 December 1997 ọjà lọ́jọ́ ọjọ́ yẹn ìyẹn ní sálẹ̀ jẹ́. Ẹlú ẹni tó ń bẹ ń bẹ o. Ó rẹ̀ bẹ́tẹ̀. Òṣùpá ọba oníṣègùn. Ẹ bá má ṣe tàbí ṣùgbọ́n sórí wa o. Òṣùpá ọba oníṣègùn. Hello. Ẹ káàsán o. Hello. Ẹ káàsán. Ẹ ǹlẹ́ o bàbá. Ẹ sà. Orúkọ yín? Ní Adéjà láti Ìgbòrè. Láti Ìgbòrè. Bẹ́ẹ̀ni.
Ọya Ọmọ Ayò lètò. Hello. Ọmọ Ayò lètò. Ètò lọ́mọ ayò. Ọmọ Ayò. Eré là fọmọ ayò ṣe. Ó yẹ mú nǹkan ìbéèrè. Òǹkà kẹrin. Òǹkà kẹrin. Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin ni pa òwe Yorùbá 5 tó ní ojú nínú. Ìkíní ojú ló mọ tó yónú. Ojú ló mọ ohun tó yónú. Ojú la rí ọ̀rẹ́ òdenu. Ojú la rí ọ̀rẹ́ òdenu. Ojú olójú ojojú ẹni. Ojú olójú ò lè dàbí ojú ẹni. Ó mà di mẹ́ta. Igi gọgọrọ má gún mi lójú òkèèrè láti ń lọ. Igi gọgọrọ má gún mi lójú. Òkèèrè láti ń ṣe kí ni? Òkèèrè láti ń lọ. Láti ń lọ. Ó di mélòó? Ó di mẹ́rin. Ó di mẹ́rin. Mo sì ń bọ̀ lórí òwe yẹn o. Ẹ sọ karùn-ún náà kí n tó padà sí yẹn. A lè sọ pé òkèèrè láti ń lọ tàbí Ẹ ló ó yé mi, ó yé mi. Ẹ ṣá sọ ẹ fi karùn-ún sí. Ìkarùn-ún. Bójú bá kojú kóhùn má jẹ. Bójú bá ṣe kí ni? Bójú bá kojú. Ṣó dá yín lójú? Bójú bá yẹjú. Bójú bá yẹjú kóhùn má yẹ. Òwe ìkẹrin ẹ ti gba 5 báyẹn. Ẹ ní sùúrù, ó kù ìbéèrè 2. Òwe ìkẹrin yẹn òkèèrè láti ń lọ. Nígbà kan àwọn èèyàn máa ní òkèèrè láti wò ó, ṣùgbọ́n òkèèrè láti lọ ni láti ń kìlọ̀ ẹ̀. Ó dábẹ́ ẹ ṣeun. Ó yá ẹ mú ìbéèrè kan sí. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà ni dárúkọ eré ìdárayá Yorùbá 5 tí ẹ mọ̀. Eré ìdárayá Yorùbá. Bọ́ọ̀lù gbígbá. Bọ́ọ̀lù tẹ́tí ẹ sọ yẹn gan ó ti já yín kulẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bọ́ọ̀lù èkó ṣèdè Yorùbá. Bọ́ọ̀lù yóò máa pè yá lè pè ní bọ́ọ̀lù. Bọ́ọ̀lù báwo lèmi ó ṣe wá mọ̀ bóyá bọ́ọ̀lù ti Yorùbá lẹ pé àbí tòyìnbó? Àti pé eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan kì í ṣe eré ìdárayá Yorùbá. Kò tiẹ̀ sí lára eré ìdárayá Yorùbá. Ẹ tún fi òkè sí. Mo ní eré ìdárayá Yorùbá. Ẹ padà wá ẹ lè pè padà tó wáyà. Lásọ̀rọ̀ sọ bótò torí tó ń bá àti sọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ ló wá tún sọ tó wá tún fi tọrọ ṣe àsọ̀sọ̀tọ̀ ọ̀rọ̀ ṣòun ló padà bú lọ́wọ́ kóyí màmá ṣe wá bíi ti báńkà. 091 1999 1011 091 1999 1011 Hello ẹni tó wà ń bẹ̀ o. Hello. Ẹ kú ètò sá o. Ẹ ṣé o ìyá wa. Orúkọ yín? Arábìnrin Tèmítọ́pẹ́ ni. Arábìnrin Tèmítọ́pẹ́ Olúwa. Láti bọ́lẹ̀ tí ń pè wá? Láti Olómore. Olómore. Ọmọ Ayò lètò. Eré là fọmọ ayò ṣe. Eré là fọmọ. Tí máa ti sọ pé ọmọ ayò lètò ẹ ní ètò lọ́mọ ayò. Ètò lọ́mọ ayò. Tí n bá tún wá sọ pé ọmọ ayò lẹ́ẹ̀kejì lẹ́wàá ní eré là fọmọ ayò ṣe. Eré là fọmọ ayò ṣe. Ẹ ṣé. Ó yá òǹkà ìbéèrè àwọn wo ló ń pariwo níbi tẹ́ ẹ wà yẹn? Ṣé wọn ò ń dí wa lọ́wọ́ báyìí? Rárá mò ń gbọ́ yín. Ó yá ẹ mú òǹkà ìbéèrè. Òǹkà kẹfà. Òǹkà kẹfà ń lọ mú lọ nísìnyìí. Ó yá ẹ jẹ́ ń fún yín ẹ dárúkọ ẹ sọ eré ìdárayá Yorùbá 5 tẹ́ ẹ mọ̀. Eré ìdárayá Yorùbá 5. Bẹ́ẹ̀ni. Ayò títa. Ayò títa ẹ ṣe ẹni. Bójúbójú. Bójúbójú ó di 2. Ta ló wà nú ọgbà náà? Ta ló wà nú ọgbà náà ó di 3. Okùn mẹ́ran. Okùn mẹ́ran ó di 4. Ó kẹyọ kan. Ẹyẹ mélòó tòlóńgò wáyé? Ẹyẹ mélòó tòlóńgò wáyé tòlóńgò. Ó yá ṣé ilé kọrin yẹn? Ọ̀kan dúdú aró. Yọlọ́ngín. Ọ̀kan rẹ̀rẹ̀ oṣù. Tẹ́jẹ́ndín. Ṣóṣòṣòṣùrù balẹ̀. Ṣó. Èwo lẹ ṣe ń bẹ̀ jù? Èwo lẹ ṣe inú mẹ́tẹ̀ẹ̀ta? Inú márààrún yẹn dáadáa. Mo ṣe bójúbójú. Ó yá imú béèrè kan sí. Ìbéèrè kẹsàn. Ìbéèrè kẹsàn ni ṣé ẹ máa ń gbọ́ ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí dáadáa Great Radio 101.1 FM ní ìlú Abẹ́òkúta. Mo máa ń.
mo máa ń gbọ́ láti fi bá. Ìbéèrè yìí ni ètò kan máa ń wáyé lórí tó dá lórí ọ̀rọ̀ ìfẹ́ àti olólùfẹ́ lórí ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí. Ọjọ́ wo ni ètò yẹn máa ń wáyé àti pé ta ni atọ́kùn ètò náà? Ẹ gbìyànjú. Ètò lórí ìfẹ́. Bẹ́ẹ̀ ni ó dá lórí ìfẹ́. Mo mọ̀ pé bàbá wa jíyìnrere tọ́jọ́ ọdẹ́jọbí ló máa ń sábà ṣàwọn irú ètò bẹ́ẹ̀ yẹn. Ó dá yín lójú? Mo mọ̀ páwọn ló máa ń sábà ṣe irú ètò bẹ́ẹ̀. Ẹ mọ̀ abẹ́ àbí ẹ rò kéèyàn rò ó yàtọ̀ sí kéèyàn mọ̀ ní pé ó dá mi mo mọ̀. Mo mọ̀ fún ìdí èyí ó wá rò pé àwọn ló máa tọ́kọ̀ ẹ̀. Ẹ mọ̀ ẹ rò ní ẹ padà wá ẹ lè pè padà. lọ́jọ́ kan bàbá Súlíyá bẹ́ẹ̀ni kan bá pè mí pé ṣe bẹ́ẹ̀ ni làwa ń kìlọ̀ mo wá dẹ̀ mọ̀ pé mo lẹ ti mọ̀ mí rí náà ó ní Big Daddy má má ṣe yẹn bá hàn tiẹ̀ ó ní ṣe mo jó ní fújì lójú ẹ̀rí àbúṣà. Hello ẹ káàsán. Yes sir. Orúkọ yín? Jọkẹ́ ló ń sọ̀rọ̀ láti Ọbántòkò. Jọkẹ́ láti Ọbántòkò. Ọmọ Ayò lètò. Ètò Ọmọ Ayò. Ọmọ Ayò. Eré là ń fọmọ ayò. Eré là ń fọmọ ayò ṣe. Ó yá ẹ mú nǹkan ìbéèrè. Mo mú ìbéèrè kìíní. Ìbéèrè kìíní ó ṣe ní ení. Ìbéèrè kìíní ó ní dárúkọ ìpínlẹ̀ Yorùbá 5 lórílẹ̀‐èdè yìí. Ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá 5. Ìpínlẹ̀. Bẹ́ẹ̀ni ìpínlẹ̀ àbẹ́ ìmọ̀ tó ń jẹ́ ìpínlẹ̀. Mo mọ ọkọ tó ń jẹ́ ìpínlẹ̀. Ìpínlẹ̀ Yorùbá 5. Ìpínlẹ̀ Yorùbá 5. Ondo. Ondo ìpínlẹ̀ Ondo ó dé ní. Ìpínlẹ̀ Ondo. Ó dé ní. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dé èjì. Ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ kílẹ̀ pé? Ògùn. Ògùn ó di 3. Ó yá. Ìpínlẹ̀ Èkó ó di 4. Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ìpínlẹ̀ Èkìtì. Ìpínlẹ̀ Èkìtì. Ibo lẹ́yìn ti wá nu gbogbo ìtẹ́ ẹ dárúkọ yẹn? Ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn ó dà ẹ ṣeun. Ó yá mú ìbéèrè kan sí. Ẹ ti gba ìbéèrè àkọ́kọ́. Mo mú ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta ni sọ òwe tàbí ìpèdè Yorùbá 5 tó ní orúkọ nínú. Orúkọ ó lè jẹ́ òwe Yorùbá tàbí ìpèdè tó jọmọ́ òwe tó jẹ́ 5 tó lórúkọ nínú. Ó yá. Mi ò mọ̀ sá. Ẹ tí ẹ lè gbìyànjú díẹ̀ ní ẹ mọ̀. Ṣé ronú díẹ̀ sí i? Má pè é. Ó yá ẹ padà wá ẹ ṣe. ṣe bá ti jọ sọ́ọ̀tì kíní gan ó dẹ̀ wá ń gbọ̀n wò ó ṣí mi sílẹ̀ kí. Ẹ̀lú ẹlòmíì tó ń bẹ́ẹ̀ o. Arábìnrin tèmi Tọ́pẹ́ ló pè padà. Ẹ̀yin lẹ pè tán nísinsìnyí. Ẹ ti pè tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ti dáhùn béèrè tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ ní kí n pè padà. Tẹ́ ẹ bá pè bẹ́ẹ̀ ṣe pè padà ẹ tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èyí tẹ́ ẹ ti dáhùn yẹn ti lọ nìyẹn o ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. Mi mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mo ṣe ń gbọ́ yìí mo ti mọ̀ náà nìyẹn. Ẹ ti mọ̀ náà nìyẹn ẹ tún fẹ́ gbìyànjú sí. Ẹ jẹ́ ń gbìyànjú. Ẹ jẹ́ fún yín lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n nígbà míì bóyá ẹ máa jẹ́ káwọn ẹlòmíràn tún máa ráyè wọlé. Ó yá ẹ mú òǹkà béèrè mìíràn. Òǹkà kẹwàá. Ìkẹwàá ní kí ni -100 nínú òǹkà Yorùbá? Tí a bá ń ka nǹkan tí a bá fẹ́ pé -100. Ariwo wà níbi tẹ́ ẹ wà. Ṣé ilé ẹ̀kọ́ lẹ wà ní? Ẹni sùúrù ilé ẹ̀kọ́ lẹ wà? Bẹ́ẹ̀ni. Olùkọ́ ni? Bẹ́ẹ̀ni. Olùkọ́ èdè Yorùbá? Bẹ́ẹ̀ni. Ó yẹ kẹ́ ẹ lè gbàdáhùn wa dáadáa.
àwọn ọmọ yín gan lè bá yín dáhùn tó bá mọ̀ ọ́. Rárá o, mi lè pe. Ẹ lè pè wọ́n ó yá -100 yẹ tí ẹ gbọ́dọ̀ má mọ̀ yín tẹ́ jẹ́ olùkọ́ ó yá. Ìyọkúrò 100. Tẹ́ ẹ bá ń ka òǹkà Yorùbá tẹ́ ẹ bá wá fẹ́ pè ṣé ìyọkúrò 100 lẹ máa pè ẹ lè pè ní ìyọkúrò 100. A ní ayọ̀ 100 kúrò. Ìbéèrè yín yẹn kò yé mi. Kò yé yín ẹni sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá ń ka òǹkà 1 2 3 4 tẹ́ ẹ bá kà débì kan a máa yọ ìyọkúrò àti ìròpọ̀ láti mọ òǹkà yẹn. Bí àpẹẹrẹ tá a bá fẹ́ ka 15 a máa yọ kan ká tó lè mọ 15 yẹn. Tá a bá fẹ́ ka 50 a máa yọ iye kan kúrò nínú iye kan ká lè fi mọ 50 yẹn. Báwo la ṣe wá pé tó bá jẹ́ tó bá jẹ́ 100 la fẹ́ yọ tá a fẹ́ yọ 100 báwo la ṣe ń pè é? Tá bá fẹ́ yọ 100. Bẹ́ẹ̀ni. A ní ó dín lọ́gọ́rùn. Ẹ máa tẹ́tí sí wa Débísí tún ṣe díẹ̀ lọ́rọ̀ mi, Débísí àwọn òtí á ní. Débísí ọmọ Adébùtú mi, kẹ̀sì tí gángan ní. Màmá Yọ̀mí dé aya aládìsá mi, Débísí àwọn òtí á ní. Àbúrò rẹ̀ mi. Hello ẹni tó wà ń bẹ̀ o. Hello. Ẹ káàsán o bàbá. Ìdílé Adéyẹmí ló ń pè. Láti bo lẹ ti ń pè wá o. Láti ìta ẹ̀kọ́. Ìta ẹ̀kọ́ ṣẹ́kọ̀ gbígbóná wà ń bẹ̀ ẹ bá wa yí rédíò yín lọlẹ̀ àbí kẹ́ kúrò ń bẹ̀ mò ń gbọ́ra mi. Wọ́n tó yí lọlẹ̀. Ọmọ Ayò lètò. Ètò lọ́mọ Ayò. Ọmọ Ayò eré là á fọmọ Ayò ṣe. Ó yẹ mú òǹkà ìbéèrè. Òǹkà 10. Òǹkà 10 ẹ fẹ́ dáhùn ìbéèrè yẹn àbí ẹ ti gbọ́? Mi ò gbọ́ o. Bẹ́ẹ̀ tí ẹ gbọ́ náà ẹ jẹ́ ń ṣe fún yín. Wọ́n ní kí ni à ń pè -100 nínú òǹkà Yorùbá tá a bá ń ka òǹkà lọ ó ní ibì kan tá a máa kàdé tá a ti máa yọ 100 kúrò báwo la ṣe máa pè é? Ṣé bá ní fún mi nínú ìfẹ́ fún mi ilé ò mọ̀ yẹn o. Ẹ̀yin lẹ́mú ìyẹn ti lọ nìyẹn. Ìyẹn lọ ti ṣe ẹni mo gbọ́ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Yorùbá mi mọ̀ pé 10 wà. Ó ti lọ nìyẹn ó ti lọ. Ẹ lè pè padà. Ẹ náà fà ní. Promotions èèyàn tí omi ajá yóò gbé mo rẹ́jà lónìí búlírù fish mo rí láìdé aláìkí èèyàn kòmèkòmè níyì ṣọlá mi òkun náà rẹ̀ èèyàn ti rọ́bọ̀ Johnson mi. Ẹlẹ́ni tó wà ń bẹ̀. Ẹ káàsán o. Àkó ètò. Ó jàre. Orúkọ mi ni Alàgbà Emmy Solomon. Alàgbà Emmy Solomon láti Bòdè Olúdé. Àwọn ará Bòdè Olúdé ń kán bẹ̀. Àlàáfíà láwà. Èmi náà mọ̀ pé níjẹ̀jọ́ lágbára Ọlọ́run. Níjẹ̀jọ́. Bẹ́ẹ̀ni. Ṣé a ti mú yín? Bẹ́ẹ̀ni. Tún lè pè mọ́ tá a bá ti mú yín. Ok, òun náà mo ṣe ní. Ṣé ó ti yé yín? Ẹ máa bẹ́tò bọ̀ tó bá ti wá di ọjọ́ ajé tó gbẹ̀yìn ìgbà yẹn lẹ́ wá sórí ètò níbí láti wá figagbága pẹ̀lú àwọn mìíràn tá a bá mú. Ṣé ó ti yé yín? Ọlọ́run á dá wa sójú ìgbà yẹn lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá pè wọlé náà ẹ lè máa pè bóyá ẹ fẹ́ sọ sí nǹkan kan bóyá nǹkan tá a gbé jáde àbí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé láti ẹ ṣe. Ṣìbàdébọ̀ ṣọ́bọ̀ wálé àmbè Démọ́ládé lékè Báyọ̀ báni fọ́rọ̀ stúdíò lọ́pọ̀ ẹbí ní alẹ́. 101.1 ìròyìn ayọ̀. Ó yẹ jẹ́ gbé kàn yín ká tó lọ sẹ́ka polówó ọjà ẹ ló ẹni tó wà ń bẹ̀. Ẹ káàsán ìyá wa. Ẹ kú ètò. Ó jàre ẹ ṣeun. Orúkọ yín? Orúkọ yín. Tọ́pẹ́ láti Ọbántòkù. Ẹ tún pè padà àbẹ ẹ ti pè tẹ́lẹ̀? Mi ì tí pè tẹ́lẹ̀. Tọ́pẹ́ yẹn ṣe wá ń jọra wọn báyìí tèmi Tọ́pẹ́ ó yá. Ìbéèrè òǹkà kélòó? Òǹkà 6. Ìyẹn ti lọ wọ́n ti dáhùn ẹ̀ lẹ́ẹ̀kan. Ìyẹn ló ní ṣe pẹ̀lú eré ìdárayá Yorùbá. Òǹkà kélòó?
ìkẹjọ ọmọ yẹn fẹ́ jẹun o àbó fẹ́ dáhùn ìbéèrè ni. ó fẹ́ dáhùn. ọ̀yà ta ni Yorùbá máa ń kì pé a lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o ẹ̀yin ò tiẹ̀ gbọ́dọ̀ má mọ̀. ọmọ tuntun ni ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ bí. ọmọ tuntun náà máa ń kí pé a lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ó dá yín lójú. bẹ́ẹ̀ni. ni wọ́n máa ń kí pé a lọ́wọ́ rẹ̀ lẹ́yìn. ìyá ẹ̀ ló máa ń sọ pé ìyá ẹ̀ nìyẹn dẹ̀ lọ́mọ tuntun báwo ló ṣe máa ṣùgbọ́n ọmọ tuntun ni wọ́n ń sọ nípa ẹ̀ ìyá ni wọ́n ń kí pé ọmọ tuntun yẹn bí irú ìtẹ́yìn náà gbéra ni yóò lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o àbí yóò ṣàṣìgbàbúrò sí. ẹ ṣeun ó yẹ mú béèrè mi. ìbéèrè kẹwàá ó dẹni méjì tó ti mú béèrè yìí wọ́n tún fún ẹ̀yin náà ó yá. kí ni -100 nínú nǹka Yorùbá mo dẹ̀ ti béèrè ẹ̀ rí o. mi ń gbọ́. 100. tí a bá ń ka òǹkà Yorùbá tá a bá kà dé ibì kan a máa kà ní 20 tá a bá ń kà ní 20 yẹn ó máa ń dín a kà pé ó dín 10 ó ní bá a ṣe máa pè tó bá jẹ́ 10 ló dín tá a bá tún wá ń kà lọ tó bá tún kà dé 100 tá a ti kà dé 200 tá a ti kà dé 400 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò tún máa dín ní 100 ó ní bá a ṣe ń pè tó bá dín ní 100 ìyẹn ni mò ń béèrè pé -100 yẹn báwo la ṣe máa pè ẹ ṣe ẹ gbìyànjú ẹ lè tún pè padà lọ́jọ́ mi ẹ ṣe ẹ jẹ́ lọ sẹ́ka ìpolówó ọjà wa. Great Radio 101.1 ìròyìn ayọ̀. gbàs kìkìsì tẹ́ bá ti pé 080 335 068 àti 50 ẹ pè 080 335 068 àti 50 níbo lẹ máa já sí. òní electronics lẹ máa já sí. ẹ ṣílẹ̀ à lọ́jọ́ ibùsọ̀ ajé. ajé mo pè wá jẹ́ mi o for best electronics lójoojúlówó tv lóríṣiríṣi home theatre deep freezer refrigerator generator ac àti fan washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàpọ́n ni wọ́n wà opposite ṣàpọ́n post office Abẹ́òkúta ọ̀gá ni master ẹ má lọ yiri ẹ wọ́n. right wọ́n ti gbà ó ṣé báwa sá ni bàbá wọn wọ́n ti gbà ó. No more Lagos and Ibadan. Now at your doorstep, Victor Vikagu Nigeria Enterprises. Dealers in galvanized pipe, tiles, cement, plumbing materials, PVC ceilings, security doors, fence wire, POP materials, jacuzzi, cubicle, steam bath shower, Turkish, Spanish, Chinese and Israel bulletproof doors, and GP tanks. For inquiries, call 0803 373 6187 or 0806 015 6174 or visit us at 96B NUD Road, opposite Methodist Primary School, Okeyeke, Abeokuta, or our branch office, number 12, Oba Awolesi Road, opposite Army Day Children's School, Makun, Shagamu, Ogun State. In God we trust. Èrò ọjà olówó. Ojú ọjà. Àtàjèrè. Àtàlówólọ́wọ́. Àtàṣoríire. Àpamọ́wọ́ owó. Àtàjèrè ọjà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìpolówó ọjà gangan làgùn mú owó. Ká pariwo gbogbo táǹtà létí aráyé, a máa mú ọjà ẹni tà wàràwàrà. Nítorí náà, fún àǹfààní gbogbo ará ìlú, ààyè ti ṣí sílẹ̀ báyìí o láti wá polówó gbogbo ohun tẹ́ ń tà lórí ètò ojú ọjà. Ẹ lè pe Abíọ́lá sórí 08069474437 08069474437 tàbí Tèmítọ́pẹ́ sórí 07069072109 07069072109. Ojú ọjà. Àpamọ́wọ́ owó. Àtàjèrè ọjà o. Mo
òtítọ́ bá dọ́jà tó kùtà táráyé ń kówó rarọ́ bí rọ́bà lọ lógún ọdún kọ́ ọjọ́ kan lòtítọ́ ó bá. Jésù nìkan ni òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé tí ó máa wáyé lórí ìkànnì yìí déédéé aago 4 sí 6 òwúrọ̀ ojoojúmọ́. Asíniníyèsíni lójú sí àwọn ohun ẹ̀mí, agbanilọ́wọ́ àwọn afìpègbánilójú gbogbo. Ètò Jésù nìkan ni. Lórí ètò Jésù nìkan lẹ́ ó ti gbọ́ tinú Jésù. Tẹ́ ó tún mọ ìfẹ́ Ọlọ́run fún ayé yín. Lórí ìkànnì Great Radio 101.1 láti máa gbọ́ ètò Jésù nìkan. Láago 4 àfẹ̀júmọ́ sí 6 òwúrọ̀ kùtù ojoojúmọ́. Arákùnrin wa Sanjọ́ Ọ̀dẹ́jọbí Amos la fi iṣẹ́ òtítọ́ ọ̀rọ̀ náà rán. Ẹ di alábùkún fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò Jésù nìkan. Great Radio 101.1 FM. Ìròyìn ayọ̀ fún gbogbo ará ìlú. Fún ìkéde tàbí ìpolówó ọjà yín. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pè Yẹmí sórí 080 36 39 7921 080 36 39 7921. Ẹ pè Dáre sórí 081 05 04 75 51 081 05 04 75 51. Ẹ pè Evelyn sórí 081 26 37 35 78 081 26 37 35 78. Tàbí Enoch sórí 081 07 77 87 08 081 07 77 87 08. Gbàs gbàs kìkìsì tẹ́ bá ti pé 080 335 068 àti 50 ẹ pè 080 335 068 àti 50 níbo lẹ máa já sí. Òní electronics lẹ máa já sí. Ẹ ṣílẹ̀ à lọ́jọ́ ibùsọ̀ ajé. Ajé mo pè wá jẹ́ mi o for best electronics tójójúlówó bíi TV lóríṣiríṣi home theatre deep freezer refrigerator generator AC àti fan washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàpọ́n ni wọ́n wà opposite Ṣàpọ́n post office. Lábẹ́òkúta ọ̀gá ni master. Ẹ má lọ yiri ẹ̀ wọ́n. Ẹ̀mí right. Wọ́n ti gbà ó. Ṣé báwa sá ni bàbá wọn? Wọ́n ti gbà ó. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé o, ọ̀làjúdé. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ. Ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bàbí mọ́ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ. Ẹ lọ ẹni tó wà ń bẹ̀ o. Ẹ káàsán. Ẹ káàsán. Orúkọ yín? Orúkọ tèmi ni Olóyè Kẹ́hìndé Àkànbí Ṣólúàdé. Olóyè kí lẹ pè yìí? Olóyè Kẹ́hìndé Àkànbí Ṣólúàdé. Olóyè Kẹ́hìndé Àkànbí Ṣólúàdé. Láti bo ni? Láti Ìkìjà. Òkè Tòkú. Ẹ ti pè rí àbí? Hello bàbá wa. Mo ní ẹ ti dáhùn ìbéèrè rí àbí? Mo ti dáhùn ìbéèrè rí. Ẹ̀yin lẹ pẹ́ jẹ́ níjọ́ yẹn ẹ tún sọ pé léètì ẹ ti mọ̀ pé àkì í sòyìnbó ó yá mú òǹkà béèrè. Òǹkà karùn-ún ẹ̀rọ yìí ò jágere. Òǹkà karùn-ún ní kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tàbí ìpèdè yìí fẹ́ràn há ìkòkò lẹ́nu? Tó bá sọ pé fẹ́ràn há ìkòkò lẹ́nu kí ni ìtumọ̀ rẹ̀? Irú ìpèdè wo sì ni tó bá ní ó fẹ́ràn há ìkòkò lẹ́nu? Ìtumọ̀ ẹni pé bóyá èèyàn gbé nǹkan sí ọwọ́ ẹni tí ó fẹ́ kó wọ́n lè gbé kéèyàn gbé nǹkan síbi tán lè gbé tán lè ti gbé ṣá. Kéèyàn gbé nǹkan síbi tán lè ti jí gbé.
ó kẹnu jù yẹn lọ ẹ gbìyànjú irú ìpèdè wo ni ẹ jẹ́ ní tẹ̀ kọ́kọ́ béèrè irú ọ̀nà èdè wo tàbí irú ìpèdè wo ni bóyá kí ni ṣé òwe ni àbí àkànlò èdè ni àbí kí ni irú ìpèdè wo ni ìyẹn ni mo ló túmọ̀ sí àkànlò èdè ni fẹ́ràn ha ìkòkò lẹ́nu ẹ jẹ́ fún yín bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kéèyàn gbé nǹkan sí tòsí ọ̀tá ṣùgbọ́n kọ̀ọ̀kan ń ṣe pé kéèyàn gbé nǹkan síbi tó ti lè jí ó ju pé kéèyàn sọ pé bóyá mo gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo wá gbé lẹ̀ síbi kan bí tó ti lè jí ó jù yẹn lọ kò ń ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wò ní ìtumọ̀ géèrè òun lè fi yẹn ṣe ṣùgbọ́n ìtumọ̀ àkànlò èdè yẹn ó kẹnu jù yẹn lọ ó yẹ mú ìbéèrè kejì. ìbéèrè kẹfà ṣé ò ti lọ báyìí ìbéèrè kẹfà ti lọ. ìbéèrè keje àkókò wo ni Yorùbá ń pè ní ìyálẹ̀ta. ìyálẹ̀ta àkókò ìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ bíi báwo nígbà wo sígbà wo ni ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀. ló bẹ̀rẹ̀ láti bí aago 5 wá sí ìsàlẹ̀. ní aago 5 ó dá yín lójú pé àkókò yẹn ni ìyálẹ̀ta. ṣé ó dá yín lójú? kíní yìí ó dá yín lójú? ẹ ṣí o ìyálẹ̀ta kì í ṣe ìrọ̀lẹ́ o tí wọ́n bá ní ìyá ilẹ̀ ta ṣé àjì fẹ́ gbìyànjú níṣẹ́jú àyá méjì sí i ó yá ìṣẹ́jú àyá méjì sí i kó tó lọ o ìṣẹ́jú àyá ti pé ìyálẹ̀ta tí òòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń nà tí òòrùn ṣẹ̀ṣẹ̀ ń jáde tí òòrùn ṣẹ̀ṣẹ̀ ń jáde ìyá ilẹ̀ ta. ẹ ǹlẹ́ o ẹni tó wà ń bẹ̀. ẹ káàsán òyà wa orúkọ yín. arábìnrin Kọ́láwọlé láti bo nìyẹn o Òkè Arẹ́gbá Ọmọ Ayò lẹ́tọ̀ Ọmọ Ayò eré làfọmọ ayò ṣe ẹ ṣe ó yá ẹ mú nǹkan ìbéèrè. ìbéèrè kẹwàá ẹ ti gbọ́ tẹ́lẹ̀ àbí àbẹ́yìí tí ì gbọ́ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ẹ ti ṣèwádìí ẹ̀ ṣó dá yín lójú pé ẹ máa gbà á. èmi náà ṣèwádìí ẹ̀ mo kàn fẹ́ gbìyànjú. ẹ̀yin náà fẹ́ gbìyànjú ó yá ẹ sọ ṣé bẹ́ẹ̀ ẹ ti gbọ́ béèrè. káfáwò lábẹ̀rẹ̀ láti. ó dá ẹ jẹ́ ní tẹ̀ tuntun sọ ìbéèrè yẹn ni kí ni -100 nínú òǹkà Yorùbá ó yá ẹ sọ. bẹ̀rẹ̀ láti àrùndínlọ́gọ́rùn-ún. àrùndínlọ́gọ́rùn-ún. wá sísàlẹ̀ ẹ̀tàdínlọ́gọ́rùn-ún èjìdínlọ́gọ́rùn-ún ọ̀kàndínlọ́gọ́rùn-ún tó máa fi dórí ọgọ́rùn-ún. kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣe. ṣé a lè mú béèrè mi. ẹ ti ṣìkíní tẹ́ ẹ bá ti ṣìkíní torí ẹ gbọ́dọ̀ gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pé a máa mú yín láti figagbága ní ọjọ́ tó bá gbẹ̀yìn. ìlàwọ̀ àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo dáadáa ẹ̀ bá. ẹ ǹlẹ́ o ẹni tó wà ń bẹ̀. ẹ kú ètò náà. ẹ ṣeun bàbá wa orúkọ yín. ọ̀gbẹ́ni Adéyẹmí náà ló pè padà láti kẹfà Adéyẹmí mú ìbéèrè mọ́ ìbéèrè. Olóyè Adéyẹmí àbí. bẹ́ẹ̀ni. ó yá. ìbéèrè 15. ìbéèrè kélòó. 15. mo ní ìbéèrè kínní títí dé ìkejìlá. ìbéèrè kejìlá. ìbéèrè kejìlá. ṣé ẹ ti gbọ́ àlọ́ àpagbè rí? mo ń sọ ní iṣẹ́ ẹ máa ń gbọ́ nǹkan tó máa sọ pé àlọ́ àpagbè ẹ máa ń gbọ́ àbí? ẹ mọ̀ pé àlọ́ àpamọ̀ wà àlọ́ àpagbè wà. ìbéèrè yìí dá lórí àlọ́ àpagbè ó ní ẹ dárúkọ àlọ́ àpagbè
márùn-ún tó ní í ṣe pẹ̀lú ìjàpá. Ẹ nílò láti sọ gbogbo àlọ́ yẹn ṣùgbọ́n ẹ kàn sọ àlọ́ àpagbè ìjàpá àti báyìí ìjà tó ní í ṣe pẹ̀lú ìjàpá márùn-ún. Ìjàpá ní ìgbà tó ò ti jágbọ́n owó. Àlọ́kọ́ nìyẹn o. Ṣé ẹ̀mọ́ tó ń pè láàlọ́ àpagbè? Kò yé yín ẹ máa bá wa bọ̀ bóyá màá ṣàlàyé. Òṣùpá náà fi ń kájọ ń gbà kan. Inú àṣà ìdílé ṣáná máa ń pè kan ò ní ìfàlọ́mọ. Ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́. Wọ́n á bòmí sóòrù omi bá ti. Ẹ ǹlẹ́ ní tó wà ń bẹ̀. Hello. Ẹ ǹlẹ́ o bóyá pè tá a gbàgbẹ̀yìn lélẹ́yìí kí n lè ṣàlàyé àwọn ìbéèrè. Èmi náà ni mo pè padà. Ẹ̀yin wo? Olóyè Kẹ́hìndé Kọ̀míṣọ́nà Adé. Olóyè Kẹ́hìndé ẹ̀yin kọ́ lẹ pè tán nísìn. Ó yá. Ìbéèrè kẹfà, ìbéèrè keje. Ìbéèrè keje. Ìbéèrè keje ni mo ti sọ yẹn lẹ́ẹ̀kan yẹn ti lọ. Ìyálẹ̀ta. Ìbéèrè kelo? Ìkẹjọ. Ìkẹjọ. Ìbéèrè kẹjọ náà ti lọ lẹ́ẹ̀kan arábìnrin kan ti dáhùn ẹ̀. Ìkẹsàn. Ìbéèrè kẹsàn-án ni ètò kan máa ń wáyé lórí ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí Great Radio 101.1. Ètò yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ àti olólùfẹ́. Ọjọ́ wo ni ètò yìí máa ń wáyé àti pé ta ni atọ́kùn ètò náà? Atọ́kùn ètò náà ni ọ̀gbẹ́ni Adélani. Ọ̀gbẹ́ni Adélani. Orúkọ wo lẹ tí mo sọ Ọ̀gbẹ́ni Adélani? Aláṣẹ ilé-iṣẹ́. Aláṣẹ lọ́hùn. Ó yá ọjọ́ wo lètò yẹn máa ń wáyé? Ó máa ń wáyé ní ọjọ́ Monday. Ẹ ti gbé gbági. Tó bá tẹ̀ tí wàá jẹ́ Monday ẹ tí wàá lọ sọ Monday gangan ẹ lè pé lọ́jọ́ Ajé. Ẹ ṣe ẹ jẹ́ ń sáré yàn ọ̀nà àwọn ìbéèrè yẹn. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan ń bẹ kó ṣe gbogbo ẹ̀ náà ní ṣá lè gbà pé mọ́ ẹ má bínú ó dẹ̀ tún di ọjọ́ mẹ́jọ. Ìbéèrè kẹwàá yẹn kí ni -100 nínú nǹka Yorùbá? Ẹ máa bá wa ẹ gbọ́ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ti pè tẹ́ ẹ fẹ́ dáhùn ìbéèrè yẹn ṣùgbọ́n tí ẹ gbà. Tí a bá ń ka òǹkà Yorùbá láti ení tábàkà dé 15 a ní márùndínlógún àti ń yọ kúrò nìyẹn. Tábà tún kà dé 20 ó ti di ogún. Tó bá dé 40 a máa kà ní ìlọ́po ogún 40 ogójì ogún méjì 60 ọgọ́ta ogún mẹ́ta. Nígbà yẹn láwa bẹ̀rẹ̀ sí ní máa yọ mẹ́wàá. Tá a bá fẹ́ mọ 50 a yọ mẹ́wàá kúrò nínú ọgọ́ta tí a pè ní ogún mẹ́ta yẹn la máa fi pè ní àádínọ̀ta tó túmọ̀ sí pé -10 ní àádín. Tá a bá kà dé 100 ọgọ́rùn-ún, tá a bá kà dé 200 igba 400 irínwó 600 tó túmọ̀ sí pé igba mẹ́ta yẹn la pè ní ẹgbẹ̀ta. Igba mẹ́ta. Ìgbà yẹn gangan láwa bẹ̀rẹ̀ sí ní máa yọ ọgọ́rùn-ún kúrò. Ìgbà yẹn ni -100 máa wáyé. -100 yẹn là ń pè ní ẹ̀ẹ́dín. Tí a bá wá fẹ́ pé 500 ó túmọ̀ sí pé 600 - 500. Ìgbà mẹ́ta á yọ ọgọ́rùn-ún kúrò ń bẹ̀ òun la máa pè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dín òun ni -100. Ẹ jẹ́ ká fi pamọ́ síbi tá ò ti ní fi jẹun. Ẹ̀ẹ́dín òun là ń pè ní -100. Ìbéèrè kan náà tún wà ń bẹ̀ yẹn táwọn èèyàn sì lọ rẹpẹtẹ tán pọn ìbéèrè wo nìyẹn náà. Títí ètò yẹn ẹ jẹ́ ń fi yẹn lẹ̀ ní dáhùn yẹn ẹ jẹ́ ń kàn dáhùn ẹyọkan yẹn náà ti tó. Ẹ ṣe oníyanṣe ọlọ́bẹ̀ ṣe àti gbogbo àwa tá a fìfẹ́ jẹ́ náà. Kò ń ṣèmi nìkan ni mo wá sí orí ètò lónìí. Mo wá pẹ̀lú ìyàwó tí àjọ máa ń tẹ̀lé ọba pèdèpèdè. Ó yá ẹ bá wa dárúkọ yín kẹ́ ẹ bẹ́ wọn kí àwọn aráalé. Tóyìn Bákàrẹ̀ ní orúkọ mi ẹ̀yin aráalé ẹ kú kalẹ̀. Ẹ ṣe tẹ́ tẹ̀lé wa.
ọ̀gbẹ́ni Enoch ni amójú ẹ̀rọ mi lónìí, àwọn náà jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi kétékété, kẹ́ ẹ sì máa wò mí ní Facebook. Ẹ á tún fire pàdé lọ́jọ́ mẹ́jọ. Ó túmọ̀ sí pé àríyàn mú lónìí nìyẹn o. Á gbìyànjú ẹ̀ lọ́jọ́ mẹ́jọ. Ẹ máa gbàgbé ọjọ́ Monday tó kẹ́yìn, ọjọ́ 29 ọjọ́ yẹn gangan náà ni wọ́n wá fi gbàgbága àyàn ẹni tí a bá mú lọ́sẹ̀ tó ń bọ̀. Ọjọ́ ohun tí wàá jẹ́ ọjọ́ ìbí mi, ọjọ́ àrà lọ́jọ́ náà. Nǹkan ńlá méjì ni lóṣù yìí o, oṣù yìí náà lóṣù tàbí ìyá mi ó pé 100 ọdún ní ọjọ́ 25 oṣù yìí. Á fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. 080 32 300 651 080 32 300 651. Michael-Rich Oloyede lórúkọ mi. Ẹgbẹ́ polówó yín wá kétò yìí kó lè máa fẹ̀jú sí ẹ ṣe. àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ àgbà gbogbo nǹkan dáre bá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó àsìkí tán bá mú débi àrò tí ó níná.